Ìgbòho náà ni ìjọba àpapọ̀ gbé forest guide lé lọ́wọ́ báyìí léyìí tí ó bẹ̀rẹ̀ iṣẹ́ fúlẹ̀ láìpẹ́ yìí àti ní gbogbo àwọn local government tí irú ẹkùn ti wà. Àwọn kan sì ń bínú èèyàn pé oúnjẹ yìí àwọn lẹ́yìn káwọn ọ̀jẹ́ ẹ̀ lè jẹ́ o ẹ̀ lè jẹ́ ẹ ti jẹ́ ẹ máa mú mi sí ẹ máa mú mi sí ẹ máa fi ṣe patí tẹ̀ ń ṣe tẹ́ ẹ ti jẹun ẹ máa mú mi sí. Irú Ìgbòho la sì nílò lásìkò yìí. Èyí èèyàn á kú oríire o. Wọ́n ní wọ́n ti gbé forest guide lé Sífólóyè Sunday Igboho lọ́wọ́ o. Wọ́n ní Sífólóyè Sunday Igboho máa bẹ̀rẹ̀ iṣẹ́ láìpẹ́ láì jìnnà pé wọ́n ti gbé forest guide lé wọn lọ́wọ́. Ẹ wo ẹnu mi kọ́lẹ̀ tí máa gbọ́ ẹ wá gbọ̀n kan tí bàbá wa Ààrẹ Òpìtàn èyí tí wọ́n sọ bí wọ́n ṣe tú pẹrẹpẹ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ àwọn DSS náà tí wọ́n ká Sífólóyè Sunday Igboho mọ́lé pẹ̀lú ọ̀rọ̀ Ìbà Gani Adams àti kábíyèsí wa ti Olú Ìbàdàn bàbá wo Olú Ìbàdàn. Ẹ wo gbogbo ẹ̀ pátá lẹ máa gbọ́ nínú fídíò yìí. Ẹ bá mi tẹ like ẹ bá mi share fídíò yìí. Olórí ogun tí ń jáde jagun ni asọ̀rọ̀ bá ní débẹ̀ ni ní Ìgbòho. Gbogbo àwa tá a jọ́gà tá a jó lórí ogun ẹja gbẹ̀mí ìgbéraga lẹ̀. 2021 ni wọ́n lọ kọlu ilé olóyè Sunday Igboho owó baba dami làwọn Fúlàní lọ kọlu ilé olóyè Igboho léyìí tó ṣe wípé ọjọ́ burúkú gbáà ni ọjọ́ náà jẹ́ nínú ìtàn ilẹ̀ Yorùbá. Ọjọ́ burúkú gbáà lọ́jọ́ náà jẹ́ ní ìkọlù ńlá tí wọ́n lọ ṣe sí ilé olóyè Igboho nígbà náà. Àwọn DSS pẹ̀lú àwọn sójà àwọn ni wọ́n lọ kọlu ilé Igboho léyìí tó ṣe wípé ẹ̀mí sọnù dúkìá bàjẹ́ ṣùgbọ́n sẹ́ni tọ́lọ́run ò pa kò sẹ́ni tó lè pa. Ọlọ́run ọba ṣẹ̀dá ó kó olóyè Ìgbòho yọ lọ́wọ́ aburú wọn. Ọlọ́run àṣẹ̀dá ó kó Ìgbòho yọ lọ́wọ́ aburú wọn. Léyìí jẹ́ ṣùgbọ́n ẹ̀mí sọ ẹ̀gbọ́n Fatai wọ́n bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àfà Fatai ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Bẹ́ẹ̀ náà ni Àdògán ó bá ìṣẹ̀lẹ̀ náà lọ. Àwọn eléyìí wọn ò ṣe ìjọba lẹ́sẹ̀ kan ju wípé wọ́n ń béèrè fún ẹ̀tọ́ wọ́n sì ń béèrè fún ìjìjàǹgbara kúrò lọ́wọ́ ọ̀yà. Kìí ṣe nítorí pé ọ̀rọ̀ Yorùbá nation ni wọ́n fi lọ kọlu ilé Ìgbòho bọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣe ń rò nígbà náà. Movement ní Yorùbá nation eléyìí tá à ń ṣe ìwọ́de káàkiri àwọn ìpínlẹ̀ tí ó sì sí pé nìkankan pààyàn àbí wọ́n wá bá kù mọ́ wọ́n bá gi lọ́wọ́ àwọn èèyàn káàkiri àgbáyé iná sì lè jáde a fẹ́ ya. Tàbá rí pé àwọn tá à ń bá a ṣe pọ̀ ìyẹn jẹ́ pọ̀. Tàbá láwọn tá à ń bá a ṣe pọ̀ àìbìkítà fún ìran kejì àbí ẹ̀yà míì pọ̀. Tàbá rí pé àwọn tá à ń bá a ṣe pọ̀ wọ̀bì á pọ̀ fún wọn. Ṣùgbọ́n tá a bá gbàgbé ariwo ń pọ̀ káàkiri gbogbo inú igbó ilẹ̀ Yorùbá lórí ìwà táwọn Fúlàní ń hù àti bí àwọn Fúlàní ṣe ń wọnú igbó wa ní gbogbo ìgbà àtàwọn bòròró tí wọ́n wọnú igbó wa lọ́nà kọ́nà wọ́n ń gbà wọlé tínú igbó wọ̀ wà secured. Eléyìí jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ó dìde tá a sì ń pariwo. Eléyìí náà ni Ìgbòho bá lọ sí ìlú Ìgàngàn nílẹ̀ Ìbàràpá ní ìpínlẹ̀ Ọ̀yọ́ láti lọ jẹ́ pé àwọn ará Ìbàràpá gbẹtò àti ìpéjọba o apá àjọbọ ọ̀ká wọn kìíní ẹ̀foríjì mi apá iléeṣẹ́ ọlọ́pàá ọ̀ká wọn. Torí náà ìwọ Ìgbòho tó ní wàá gbà wàhálẹ̀ báyìí. Ìgbòho sì dìde ó sì jẹ́ pé ọmọ Yorùbá. Ìgbòho dìde ó sì lọ síbẹ̀. Gbogbo àná la rí pé lọ́jọ́ tí Ìgbòho tún lọ lára àwọn ọmọ Fúlàní tó gbébọn jáde tí wọ́n tó ń yìn sí Ìgbòho.
kábàá lè mọ ibi tọ́kàn wọn balẹ̀ dé pẹ̀lú àdúró èrò tí wọ́n rí wọ́n tó gbé bá jáde léyìí tó ṣe wípé nígbà tí Ìgbòho lọ tán eléyìí bí àwọn ọ̀dọ́ nú gbà á so èyí ò ní pé àtìlẹyìn tẹ́ ẹ̀ ń rí lókè òun fi yín lọ́kàn balẹ̀ ó dẹ̀ fìlú wálẹ̀ fún wa wọ́n sì le dábàá gbàgbé pé ńgbà tí Sẹ́ríkì Sàlíù gangan yẹn tó ti wà ní Kwara iná ni wàhálà ti bẹ̀rẹ̀ náà ní Kwara wọ́n sì ń kojú ẹ̀dẹ̀ sí wọn ọ̀sán lọ sí Kwara wọ́n dé Ìgbòho lẹ́sẹ̀ wọ́n dé lọ́wọ́ mọ́lẹ̀ ni nígbà náà torí n tójú rí kì í ṣe kékeré o n tójú rí èsì kékeré àmọ́ sẹ́ni tọ́lọ́run ọ̀pá kò sẹ́ni tó lè pa Ọlọ́run ọba ṣẹ̀dá pàpà kó Ìgbòho yọ lẹ́yìn àwọn onímọ̀ wọlé èmi fẹ́ wọ́n sì ti dẹ àwọn DSS sílẹ̀ pé kí wọ́n gbé Ìgbòho ń jọ náà Ìgbòho ní màá wá màá lọ bàbá Olúbàdàn ni pé tó o bá lọ wá o lè lọ ronú tẹni tó ń ṣe nǹkan sì ronú tá a torí ẹ̀ gbé nǹkan ìkalẹ̀ lóòótọ́ gbogbo àwọn lọ́balọ́ba ń bẹ́ẹ̀ wọn ò lè dán wèrè wo níbi tí gbogbo àwọn ọba bá wà ẹ ṣáàjà ṣe sùúrù bẹ́ẹ̀ ni Ìgbòho ń sọ fún mi èyí wọn wá jẹ́ kí bàbá wo Olúbàdàn kí wọ́n wá já mọ́ra fún un ìgbà náà la sì mọ̀ yí pé ọmọ ni Ìgbòho jẹ́ sí Olúbàdàn lọ́jọ́ tó ti pẹ́ torí pé Ìgbòho èyí ṣe ọ̀dàlẹ̀ atẹ̀lé ni mọ́yà ni Ìgbòho sì ní kinní kan Ọlọ́run èyí sábà fún ọ̀pọ̀lọpọ̀ èèyàn tọ́lọ́run fún Ìgbòho ìtẹríba bí Ìgbòho ṣe jẹ́ actor tóun tọ́lẹ́yìn lẹ́ni àti fíìmù actor Sunday Ìgbòho bó ṣe jẹ́ actor tóun tó ṣe pé akíkanjú ni torí téèyàn bá péyàn ní actor nìbàdàn èmi ọmọ ìgbà tí àti fíìmù nìkan lẹ́yìn máa ń pè látọ̀ o táwa bá fi sọ̀rọ̀ pé actor lèèyàn akíkanjú ni ẹ wo bí Òṣùpá ṣe kí Honorable Sugar tó kú apáta apìtì pátá ta ló ń takù Sugar Tèmítọ́pẹ́ Sugar tó ṣe pé tá yóò fi parẹ́ actor ni akíkanjú ń bàdàn actor làwa máa ń pè wọ́n torí náà bẹ́ẹ̀ sì ní àti fíìmù actor ní lọ́dọ̀ àwa àbàdàn bó ṣe jẹ́ actor bó ṣe jẹ́ alágbára tó Ọlọ́run fún ní ìtẹríba kì í sì fojú pààyàn rẹ̀ ó sì kó yàn mọ́ra Ìgbòho a sì máa gbọ́ ọ̀rọ̀ a sì máa gbá ìmọ̀ràn lẹ́nu ọmọdé ni o lẹ́nu àgbà ni o lẹ́nu ọ̀rẹ́ ni o lẹ́nu ẹbí ni o Ìgbòho sì ní kinní kan tẹ bá ló tó ń bẹ̀ kò sẹ́ni tí Ìgbòho ò lè tijú láti gba nǹkan tí kò sí ẹni náà tí ò lè gba nǹkan lọ́wọ́ Ìgbòho tẹ bá ló tó nù fún Ìgbòho kì í wọ́pọ̀ nínú ẹni tọ́lọ́ ń gbé lókè tí ń nírú kan náà lára ìdínú tọ́pọ̀lọpọ̀ yìí fi da ọmọ nù ẹ wo ààrẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu gbogbo àwọn tí wọ́n jọ bẹ̀rẹ̀ ayé gómìnà ọ̀pọ̀lọpọ̀ wọn dààmú nínú ìtàn àwọn ò jẹ́ kẹ́lòmíì ò gbérí àìnílàákàyè ò jẹ́ kẹ́lòmíì ò sí mọ́ ọ̀pọ̀lọpọ̀ ń bẹ láyé bí aláìsí láyé ṣùgbọ́n Tinubu gbogbo ohun tó kó jọ ó lò fúnlẹ̀ Yorùbá ó fi ọrọ̀ Lagos State ó fi tún tilẹ̀ Yorùbá ṣe mọye àwọn gọ́vnà tó sponsor káàkiri nígbà tí ó ti sí ní federal level ẹ wá wò lónìí iná wà ní èrè tí gbogbo ilẹ̀ Yorùbá ń jẹ lẹ́yìn kan sì tún gbé kùmọ̀ lọ́wọ́ ẹjọ́ ó dìgbà náà bójú ṣe tìyín ní ìtọ́lọ́rọ̀ ojú ó tún ṣe tìyín lélẹ́yìn náà pẹ̀lú àṣẹ Ọlọ́run àwa dúpẹ́ gbogbo ogun tó wá lọ wọ́n rò pé bẹ́ẹ̀ náà ni wọ́n mọ̀ pé ń ṣe ọmọ lóòkú bẹ́ẹ̀ ni àní símọ̀yà rẹ̀ lórí ìṣẹ̀lẹ̀ Ìgbòho pàdánù ìyá tó bí lọ́mọ lórí ìṣẹ̀lẹ̀ náà ni Ìgbòho pàdánù ìyá tó bí lọ́mọ lórí ìṣẹ̀lẹ̀ yìí náà nígbà Ìgbòho sí nílé ni wọ́n mọ̀ pa Kàbírù Kòkòrò àbúrò tiwa ni Kàbírù Kòkòrò lójú Agúgù nìbàdàn wọ́n pa Kàbírù Kòkòrò wọ́n tún gbé ní orí lọ àìsílẹ̀ Ìgbòho náà ni tó dé bá ti rí Ìgbòho báyìí ẹ bá Kòkòrò lẹ́gbẹ̀ẹ́ ni ọlọ́wọ́ ọ̀tún ẹ̀ ni wọ́n mọ̀ pa àwọn ọ̀tá ti lẹ́nu o ká tó wá sọ ti Àdògán àti Àfáà Fàtáì tí àwọn ológun tí wọ́n wọlé Ìgbòho pa tọ́lọ́run fi kó Ìgbòho yọ
ọlọ́run á kó Ìgbòho yọ tán ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá wá dọ̀rẹ́ ọ̀pọ̀lọpọ̀ ọ̀tá wá di ọ̀rẹ́ mo tún rí ọ̀pọ̀lọpọ̀ àmọ́ ntẹ́mi ó sọ fún àwa tá a jẹ́ olólùfẹ́ Ìgbòho tọkàntọkàn àtàwa tá a jẹ́ olólùfẹ́ ìtàn Yorùbá Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń ṣe program tó ṣe wípé eye service ni wọ́n torí owó tí wọ́n fẹ́ make Ìgbòho ọ̀ràn yín pé kẹ́ ẹ bó ń bú ẹnikẹ́ni àwa máa ń sọ èébú èso lára Ìgbòho ọ̀ràn yín ẹ̀ ń ṣe ń ti yín ni èmi lè sọ̀rọ̀ tí ń sì sòdodo ọ̀rọ̀ fún yàn ìgbẹ́ká wa máa bú yàn ẹ̀ máa wá bú Ààrẹ Ọ̀nà Kakanfò lórí pé ń ṣètò lórúkọ Ìgbòho ẹ̀ ń ṣe fápò yín ni tó bẹ́yìn náà lẹ ti bú Ìgbòho náà lánàá kí ló fi ń dá wa lójú pé tó bá tó dọ̀la ẹ̀ tún ní bú Ìgbòho ibi tẹ́ ẹ bá ti fẹ́ jẹun fẹnu lọlẹ̀ níyín ibẹ̀ lẹ́ ń lọ tá ń bẹ̀ yín tá ń ràn yín tá ń bẹ̀ yín tá ń ràn yín ẹ̀yin elébi gbogbo yìí ẹ̀yin elébi gbogbo yìí ọ̀tọ̀ làwọn tó ń ṣètò àmọ́ àwọn kan wọ́n ti wà pẹ̀lú Ìgbòho tipẹ́ wọn ò sì já nígbàkúùgbà tó ṣe pé wọ́n ń ṣe ètò láti la àwọn èèyàn lọ́yẹ̀ wọ́n ń ṣe ètò láti jẹ́ ká mọ tó ń lọ gbẹ́kẹ̀ wá sí ká wá máa wọ̀tà tẹ́ ẹ bá níjà ara yín nú tẹ́lẹ̀ ẹ fèsì ara yín èmi àti Gani Adam Ààrẹ Ọ̀nà Kakanfò àparí ìjàlẹ̀ àparí dúkù àmọ́ ńgbà tí ọ̀tá sí mi èmi náà ọ̀tá sí ṣe rántí ìgbà táwọn ọmọ rẹ̀ kó kíní oníkarahun kólókóló láìsí o tí wọ́n bẹ̀rẹ̀ sí ní pè fọ̀ mo níta láàrin lálùdé ìyún ti lọ́nu nígbà tí wọn ò sì sọ pé ń gbá lórí àwọn kí wọ́n sọ pé bóńtàrí Òpìtàn ṣe jẹ́ ìbẹ́ ọ̀rọ̀ wọn ń tàn ní béèyàn bá kọlù tàn ń rọ̀ ń tàn iṣẹ́ ogun níṣẹ́ ti yín ẹ dáàbò bo gbogbo wa Ìgbòho ti dábìrà nípínlẹ̀ Ọ̀yọ́ rẹ̀ táàrí Ọ̀nà Kakanfò náà bá lọ sípínlẹ̀ Oǹdó kóun náà lọ dábìrà kí tiẹ̀ láàrí Ọ̀nà Kakanfò ń ṣe lẹ́kọ̀ọ́ láti yẹjọ́ ẹ padà sílé náà ẹ padà sípínlẹ̀ Oǹdó náà kí bọ́mọ Oǹdó ni yín àjò olédùdù tó kó nílé ọmọ rẹ̀ lé náà ẹ lọ jókòó ń bẹ̀ ìpínlẹ̀ Oǹdó mọ́ ìpínlẹ̀ Èkìtì ó sì jẹ́bi tí àwọn Fúlàní ń gbà wọ ilẹ̀ Yorùbá bí wọ́n ṣe ń gba ìpínlẹ̀ Kwara wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ wọlé Yorùbá ń bì náà ni Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ lọ padà sílé ẹ lọ kọ́lé bẹ́ẹ̀ kẹ́ ẹ mójútó bẹ́ẹ̀ ó tán tí Ìgbòho bá ń gbé nísàlẹ̀ ẹ̀yẹ máa gbé lókè àtúrà àwọn míì náà tí ó dìde bẹ́ẹ̀ ó tán ìjà bá parí ilẹ̀ Yorùbá fẹ́ àti pín fún yín ẹ̀yẹ lọ di Oǹdó mú ẹ wá máa jábọ̀ láti Oǹdó kẹ́ ẹ wọ Èkìtì kẹ́ Ìgbòho náà máa jábọ̀ láti Ọ̀yọ́ wọ Ọ̀ṣun ẹ̀ẹ́dẹ̀jọ pàdé ni lẹ́ẹ̀bàdì mẹ́ra yín gbàgà wípé olórí ogun àti olórí ogun pàdé ìgbẹ́kẹ́lì kọ́ wá máa wọgbó kọ́ máa dá kelúkelú nu gbó kọ́ máa fẹ̀mí rọ́ ọta kẹ́lì kọ́ wá jókòó lé kọ́ wá máa pa àlọ́ ẹlẹ́sìn mìíràn àwa ò ní fẹ́ o bí Ìgbòho náà bá jókòó lé tí wọ́n kàn ń ṣe ìtàbí ìfún tó ní àláwọ̀ gbó èmi ní pè lórí fóònù pé Ìgbòho èwo alẹ́kẹ́ alẹ́rẹ́ dẹ̀rẹ̀dẹ̀ àwọ̀gbó ẹ̀kọ́ ní gbóná ẹ lọ láwọn wèrè kú ń bẹ́ẹ̀ àwọ̀ sòdodo ọ̀rọ̀ torí nígbà tá à ń ṣe Yorùbá Nation lọ́jọ́ sí èmi ń pariwo ńgbà náà wípé ìrọ́lẹ̀ ń pa kíní yóò lè ṣeé ṣe mo tún sọ ńgbà náà mo ní lọ́dún mẹ́wàá kò lè ṣeé ṣe tó bẹ́ẹ̀ ṣe ń gba nation nù yẹn àwọn ìlànà báyìí mo sì mẹ́rin wá ọ̀dà gbogbo àwọn tẹ́ ń pariwo àwọn fẹ́ ṣe Yorùbá Nation ìmọ̀ràn tá a fún wọn gbà náà pé ẹgbẹ́ òṣèlú lẹ̀ ẹ bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kùkú kẹ́ ẹ bẹ̀rẹ̀ sí ní jẹ́ kẹ́ ẹ máa làwọn èèyàn lọ́yẹ̀ Yorùbá Nation ti lọ ní ìsìn kálukú wọn ti dákẹ́ àgbọ̀ nǹkan kan mọ́ àwọn ọ̀rẹ́dẹ̀rẹ̀dẹ̀ tí ń bá bọ̀ náà látún dìbò fún táwa tá a wá sòdodo ọ̀rọ̀ ńgbà náà àti bàbá wa Bánjí Akíntóyè àti Dr. Sunday Igboho àwọn méjèèjì náà làwa sì ń sòdodo ọ̀rọ̀ fún bàbá Bánjí Akíntóyè bí mo ṣe sọ ọ̀rọ̀ tó bàbá tó pè mí ni wọ́n tó bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ náà ni Igboho pè mí wọ́n bá mi sọ̀rọ̀ ni mo fi mọ̀ pé Igboho èèyàn ni tọrọ rántí pé ńgbà tó le nígbà tí Igboho ló fẹ́ lọ sí gàngàn àwa yìí jáde aṣòdodo ọ̀rọ̀ ńgbà náà
àwa ní wàá bá sòdodo ọ̀rọ̀ kára rẹ̀ ọ wá kọ̀ ó rí pé kìí ṣe èébú òdodo ọ̀rọ̀ ni ṣùgbẹ́yìn bẹ́yẹn bá bá yín sòdodo ọ̀rọ̀ yóò bá gbòdì lára yín ẹ mẹ́jà síbẹ̀ mẹ́jà síbẹ̀ torí náà gbogbo ẹ̀yin kò sẹ́ni tó ràn yín o kò sẹ́ni tó ràn yín kẹ́ ẹ bú Ààrẹ Ọ̀nà Kakanfò níwọ̀n ìgbà tí Ààrẹ Ọ̀nà Kakanfò fi ẹnu rẹ̀ lásìkò yìí èyí tó ti sọ tẹ́lẹ̀ lásìkò kó fẹnu ara ẹ̀ jáde kó bú Ìgbòho sà ẹ sì já pọ̀n nǹkan wálé Ààrẹ Ọ̀nà Kakanfò ní Gani Adams ẹ já pọ̀n nǹkan wálé bó ní bábá ṣe pé bẹ́ẹ̀ wọ́n ó ṣe bá pé o ṣùgbọ́n gbà èyí tí ń dùn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn àwọn kan ń ṣètò tí wọ́n sọ tí ń dùn wọ́n orúkọ ààrẹ tó dẹ́rù bà wọ́n ará bíi Kakanfò ń bọ̀ nígbà Kakanfò ọba lè fokọ́tà apẹ̀yẹn Kakanfò kò lè fokọ́tà ètí ń bí ọ̀pọ̀lọpọ̀ nínú lónìí orúkọ wo ní dá jìnnìjìnnì bo àwọn Fúlàní orúkọ Ìgbòho ni a bá sì gbọ́ interview àwọn OPC a ní 25,000 kìíní guys àwọn ẹ̀ṣọ́ ẹgbẹ̀rún àwọn ẹ̀ṣọ́ mílíọ̀nù 5 la ní àwọn dà nínú igbó tẹ́nìkan máa mú yàn sí pé a fẹ́ wọgbó wa ẹnìkan máa mú yàn sí bẹ́ẹ̀ nìkan ò ṣe lè máwọn Fúlàní tí ń bẹ nínú igbó eléyìí jẹ́ ọpẹ́ tá a dú pé tó Ìgbòho náà ni wá ń lọ tí wá ń bọ̀ yìí Ìgbòho náà ni ìjọba àpapọ̀ gbé forest guide lé lọ́wọ́ báyìí léyìí tí ó bẹ̀rẹ̀ ṣẹ́ fúlẹ̀ láìpẹ́ yìí àti ní gbogbo àwọn local government tí irú ẹkùn ti wà àwọn kan sì ń bínú èèyàn pé oúnjẹ yìí àwọn lẹ́yẹ káwọn ọ̀jẹ́ ẹ̀ lè jẹ́ o ẹ̀ lè jẹ́ ẹ ti jẹ́ ẹ máa mú mi sí ẹ máa mú mi sí ẹ máa fi ṣe patí tẹ̀ ń ṣe tẹ́ ẹ ti jẹun ẹ máa mú mi sí. irú Ìgbòho la sì nílò lásìkò yìí olórí ogun tí ń jáde jagun ni asọ̀rọ̀bánidébẹ̀ ni Ìgbòho gbogbo àwa tá a jọ́gà tá a jó lórí ogun ẹja gbẹ̀mí ìgbéraga lẹ̀ ẹja gbẹ̀mí ìgbéraga lẹ̀ ojú ogun lolórí ogun tí máa ń lo ìgbéraga kìí ṣe nílé kìí ṣe láàrin ìlú ojú ogun ni kí ni ìgbéraga tí olórí ogun ó lò lójú ogun pípàṣẹ ogun ẹ lọ báyìí ojú rẹ̀ ọmọ pín yẹ̀rìyẹ̀rì lójú ogun ni torí pé wọn ò lọ ṣeré Ọlọ́run lọ́mọ ẹni tí ó lọ Ọlọ́run lọ́mọ iye ẹni tí ó bọ̀ irú ẹ̀ ni tó ṣẹlẹ̀ nígbà táwọn Fúlàní lé ambush nínú igbó tí wọ́n da ìbọn sí àwọn Ìgbòho lára ọ̀pọ̀lọpọ̀ wọ́n bá wọn ní ìrókò ọ̀pọ̀lọpọ̀ ẹ̀rù mú wọn ẹ sì ní wọ́n á ti fíìmù ṣé fíìmù náà ni ọ̀dà èmi ó ṣe fíìmù gbà náà tí mo pa bí bàbá mi kọ́ ló lóòtú láyé nígbà kan fíìmù mi lèmi náà mọ pariwo ó ti jáde bìbà akọni Májàsọ́lá Ìgbòho ṣà sinimá tuntun tá a pè ní Atọ́ Ìgbòho àbí ẹ wòye èèyàn ẹ wo ẹni tí bọ́n bá tó ṣe pé adúrú ọta tí wọ́n yọ lára wọn kí wọ́n tó gbé wọn padà sí ìlú lórí kíni lórí èmi àti ẹ̀yin náà ni ẹ̀dẹ̀wọ̀ àwọn tí wọ́n rí mú nínú igbó àwọn tí wọ́n yìnbọn wọn á parí wọn mú ẹ̀sìn ní àti fíìmù ni ká wá kúrò lórí èyùn ká bọ́ sí ẹ̀gbẹ́ kejì ẹjọ́ ẹ mọ́ bá wa power tap àwa tá wà lórí TikTok ẹjá bọ́ sí ẹ̀gbẹ́ kejì wọ́n kó àwọn kan nínú igbó ọwọ́ apọ̀ oríṣiríṣi wá ń kọ́mẹ́ǹtì ṣe ẹ bá bọ́n lọ́wọ́ wọn ni ṣe ẹ bá kinní kan lọ́wọ́ wọn ni bẹ́ẹ̀ ni ṣùgbọ́n wọ́n pàpà rí ìbọn gbà lọ́wọ́ wọn irí wọn tí wọ́n rí wọn mú àìbábọn lọ́wọ́ wọn kò sọ pé wọ́n èé ṣe ọ̀daràn ṣùgbọ́n orí yín ti dàrú orí yín ọ̀dẹ̀ pé kí ni Fúlàní wá nínú igbó wa for the first time káàkọ́ bira wa léèrè ọ̀rọ̀ tá a bá tiẹ̀ bira wa rí kágbé fúngbà àkọ́kọ́ ní à ń bira wa torí pé àní làákàyè ká sì bira wa orí wa ò pé ká bira wa pé kí làwọn Fúlàní wá nínú igbó wa o ṣé yíbo wọn mú nínú igbó sáwúsá ni wọ́n mú nínú igbó kí ni wọ́n ń wá nínú igbó tá ń fún wọn láṣẹ kí ni wọ́n ń ṣe nínú igbó wa ẹnikẹ́ni tá a bá ti bá nínú igbó wa láì nídìí ọ̀daràn ni apààyàn ni ajínigbé ni agbésùmọ̀mí ni nígbà àwọn kó wọn àwọn tí wọ́n kó wọn sẹ́rò pórí wọn kú
ṣé ẹ rò pé wọ́n ẹ̀sẹ̀ ń dọdẹ àwọn tí wọ́n kó ni ẹ wá máa gbọ́ nǹkan èmi àti yín náà láàjọ wo ẹkú ti ní fíìmù là ń ṣe láàjọ wo fíìmù àmọ́ ọ́díò fíìmù lélẹ̀ láàjọ wò ẹjá jọ lọ nígbà náà láàmú tó ṣẹlẹ̀ á farabalẹ̀ gbọ́ ní o. ẹ kálẹ́ sà sà wisdom ẹ ra sà báwo pẹ̀ sà àwọn fámìlì nǹkan àwọn pípù tó kú yẹn tẹ̀lé pé wọ́n kú nílùú ìsọ́lù àwọn nìyẹn olórí. ìsánú Kwara State ni o. àwọn tẹ̀ ń wò yẹn àwọn kidnapper ni wọn ìlú kan wà ní ìlú ìsọ́lù ìlú yẹn ó wà níbi prison ìsọ́lù láti rìn síwájú wájú prison ìsọ́lù àwọn aráàlú ti sá kún bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ti jí ọ̀rẹ́ mi gbé àrí mi tó jí gbé almost 8. gbogbo níbi ìlú kan ni o wọ́n ti sá kún bẹ́ẹ̀ Fúlàní ti gbabẹ̀ ní Kwara State ìjọba Kwara sì bẹ̀ ẹ̀kẹ́ díwọ́ àwa ọmọ àlè Yorùbá náà sì bu ẹ̀kẹ́ díwọ́ àtolórí àtẹlẹ́mú wa gbogbo ẹ̀ẹ̀mọye ìlú tó ti tú ní Kwara ní ṣe bá mo post kan sí báwọn ọlọ́pàá lọ tí ò sí a single person níbẹ̀ mọ́ lójú ayé wa Fúlàní sì ń gbalẹ̀ wa àwa máwọn kan nù gbé kí lè bá lọ́wọ́ rẹ̀ kódà bá eyín rẹ̀ lásán weapon ni eyín rẹ̀ ti jọ ìbọn èèkánná rẹ̀ tó bá gùn lásán ìbọn ní lọ́dọ̀ wa aṣọ tó wọ̀ sọ́rùn AK-47 ni èyí tá a bá ti bọ́ nù gbó irun orí rẹ̀ bọ́ǹbù ni ẹ máa tanra yín. 18 million ló gbà lọ́wọ́ ẹ gbọ́ ẹ jẹ́ ń gbé sọ́yìn díẹ̀. ìlú ìsọ́lú ìlú yẹn ó wà níbi prison ìsọ̀lú láti rìn síwájú wájú prison ìsọ̀lú àwọn aráàlú ti sá kún bẹ́ẹ̀ ìbẹ̀rẹ̀ ti jí ọ̀rẹ́ mi gbé àrí mi tó jí gbé almost 18 million ló gbà lọ́wọ́ ẹ̀ wọ́n pa ẹnìkejì ẹ̀ iṣẹ́ nẹ́tíwọ́ọ̀kì ló ń ṣe àwọn tó bá iṣẹ́ maths yẹn ló ń ṣe tó máa ń rìn maths káàkiri yẹn iṣẹ́ yẹn ló ń ṣe pé àwọn pípọ̀ tẹ̀ ń wọ yẹn àwọn bòrú àwọn nìyẹn o àwọn tó jí ọ̀rẹ́ mi gbé nìyẹn o olóyè burúkú ni wọ́n bẹ̀ yẹn o àwọn tó jí ọ̀rẹ́ mi gbé tó gba almost 18 million naira lọ́wọ́ wọn àti power bank 4 màá sẹ́ni pọ́sí wọ́n pa ẹni tó drive ibi sọ́dú yẹn ní ọmọ àrùn àwọn nìyẹn o kò sí kọ̀ọ̀mú fèkì ara kọ̀ọ̀mú fèkì kọ̀ọ̀kan ara àwọn pípọ̀ ẹ̀ nìyẹn màá sẹ́ni voice tó tí wọ́n sí ìgbà tó gba ransom tó gba everything tó pa ẹni kejì màá sẹ́ni ẹ̀ sí ń sìn. ẹ wo ọ̀rọ̀ yìí sì pọ̀ tá a gbọ́ o audio film tó lẹ́ ní fíìmù là ń ṣe audio film lẹ́fẹ́ máa gbọ́ yìí. Kwara State mọ́ Èkìtì State níbi tí wọ́n ti kó àwọn pípù ìkè tó ṣe tọ̀yọ́ State o tọ̀rọ̀ pọ̀lọpọ̀ onílàákàyè àtàwọn alábòsí tí wọ́n ti borí social media tí wọ́n bẹ̀rẹ̀ sí ní gbégbékúgbé ìnìyẹn o ìyẹn ti wà ńlẹ̀ tẹ́lẹ̀ tí wọ́n ti ń tíráàkì wọn àwọn èèyàn ń ṣiṣẹ́ pẹ̀lú iléeṣẹ́ ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ wọ́n fẹ́ wá lọ rọ epo sí jẹnẹrétọ̀ tí ń bẹ́ẹ̀ wọ́n pa ẹnìkan lójú ẹsẹ̀ fọ́tò ẹni tí wọ́n pa yẹn bẹ́ńbì náà fún bẹ́ńbì ọgbẹ́ náà láàkó fi hàn yín á fi hàn yín ẹwọ ẹni ẹlẹ́ni tí wọ́n pa rèé ìyẹn ọkọ̀ fi àwọn tó wà lórí Facebook èyí tẹ́ wà lórí TikTok ẹni ẹlẹ́ni tí wọ́n pa ni àwọn méjì ni wọ́n wà nù mọ́tò yẹn wọ́n pa ẹni yìí dànù ó níyàwó lọ́mọ ó ní bàbá ó níyà ìní ń bọ̀ ìní gbọ́ wà nù mọ́tò tó kú ẹ wà nù mọ́tò nù wọ́n gbé ẹnìkejì ẹ lọ ó níyà ó lẹ́bi ó lára nígbà tó wá ṣẹlẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ àwọn Fúlàní wá bẹ̀rẹ̀ sí ní pe àwọn ẹbí ẹnìkejì tí wọ́n gbé wọ́n pa ẹnìkan wọ́n gbé kan ẹ wá máa gbọ́ wọ́n ti wá pe àwọn èèyàn gbowó wọ́n wá bẹ̀rẹ̀ sí ní tíráàkì wọn gbogbo bí wọ́n ṣe ń pè wọ́n bí wọ́n ṣe ń sọ̀rọ̀. Simba, kí lẹ wí sà? Ìyàwó ẹni tí wọ́n gbé nù kejì nù o. Máa pè yín sìn. Mo fẹ́ lọ gba sọ́wọ́ ẹni yẹn kí n kó mọ. Màá lè mọ iye tó gbogbo ẹ máa jẹ́. Àjọta ẹgbẹ́ ìtàn wa. Èló ni owó ní àwọn àtẹ̀sánú ẹ̀kí mi. Ṣé lọ́wọ́lọ́wọ́ báyìí báyìí? Àwọn owó káàkiri ń lé mi. Láti ní tí mo máa wò ṣé ìwọ lẹ́sìn ìdí òkò lẹ́sánú àná. A máa ṣàánú yìí.
àwọn owó káàkiri ni ẹjọ́ ẹ ṣàánú fún wa ẹjọ́ ẹ ṣàánú fún wa. ṣé o ti rí ọdún ẹ̀yìn àbí báwo ni? kí lẹ wí sà? ṣé o ti rí ọdún ẹ̀yìn? rárá sà o. 100 million wọ́n fẹ́ gbà. rárá sà. ẹ lọ́nà wà lẹ̀. kí lẹ wí sà? kí lẹ wí ẹ sà? lọ́nà wà lẹ̀ níbi ẹ lọ́nà wà lẹ̀. tó wà ní ẹ̀ka yìí. àwọn a sì ń wá káàkiri. gbogbo ẹ̀yin tẹ́ ń bu ẹnu àtẹ́ lu tó ṣẹlẹ̀ ń ọlọ́run ẹ má jẹ́ ń ṣépè bẹ́ẹ̀ yẹn la fi hàn yín kódà kí a rí fúlàní irun orí rẹ̀ lásán AK-47 ní nínú igbó agbègbè bí tíṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní fúlàní ń jí èèyàn gbé wọ́n sì wà nínú igbó wa náà wọ́n sì ní ẹ̀mí wọ́n tún bá wa negotiate nínú igbó wa pé báyìí làwọn ọgbà wa láyé yín ò ti bàjẹ́ àtijọba àti gómìnà àti gbogbo yín tí yín ti ta pa o. ẹ lọ́nà wà lẹ̀ ní ìsìn ìtàkùn omi bèrè. ṣé báyìí a sì ń wájọ ni. ẹ lọ́nà wà lẹ̀. máa pè yín padà ń sìn máa pè yín padà kí n wòye tó wà ń lẹ̀ máa pè yín padà ń sìn. àní ẹ lọ́nà wà lẹ̀. ṣé báyìí máa pè yín padà ń sìn máa pè yín. gbogbo bí kinní yẹn ṣe ń jẹ́ short máa pè yín padà ó ní reason àmọ́ for security purpose ẹja fílẹ̀ ẹja máa gbọ́ lọ níbo la gbọ́ dé. ẹni ó kù díẹ̀ bí èlò sà. ẹ lọ́nà ti sọ níjẹ́ ẹ̀. 6 million la rí nílẹ̀ báyìí sà. níjẹ́ ẹ ló ni mo ti sọ ẹ̀ níjọ́ ẹ̀. 5 million ni. sá. ẹ ló ni mo sọ owó ká mú wa níjọ́ ẹ̀. ẹni ká mú 10 wá. ṣé mo sọ bẹ́ẹ̀. sá. ta ló sọ bẹ́ẹ̀. Anita ló sọ ká mú wa tẹ̀wá. ẹ̀yin ni. No, mi sọ bẹ́ẹ̀. ẹ mo sọ owó ká mú wa tẹ̀wá wá sí ní ìmáwọ̀ yẹn. sá. àní 100 million fẹ́lẹ̀ kan. ẹjọ́ sà ẹ ṣàánú fún wa ẹjọ́ amọ̀pẹ́ ti try fún wa ẹjọ́ sà ẹjọ́ tẹ́ ẹ̀ lẹ́tọ́ fún wa tẹ́lẹ̀ ẹjọ́ sá kí lẹ wí sà. hello sà. hello sà. sà. ọkọ rẹ̀ tó wà nínú lọ́dọ̀ wọn nù. ọmọ ti bá wa sáré káàkiri 6 million la ṣì rí báyìí. kí ló ń sọ fún ọjọ́ drive sá. mo ti lọ bá agent pé kán bá wa fi kíní yẹn sí for sale tí wọ́n ti ń bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ lọ báyìí. ilé rẹ̀ lọ fẹ́ ta o. àwọn sọ pé àwọn táwọn fẹ́ lọ bá pé àwọn ò lówó lọ́wọ́ báyìí pé àwọn yẹn náà àwọn jẹ gbèsè síbẹ̀ pé àwọn gba lóun lọ́wọ́ wọn àwọn táwọn fẹ́ mú wa lọ bá pé bẹ́ẹ̀ àwọn tí ń sáré ibòmíì báyìí pé àwọn tí ń bá wa sáré káàkiri báyìí. Káàdì wà lórí rẹ̀. Hello sir. Hello báwo ni káàdì wà lórí rẹ̀? Okay sir. Ibrahim kọ́. Àwọn náà ni gbogbo ẹ̀ la join papọ̀. Èyí kọ́. Gbogbo ẹ̀ la join papọ̀. A ti join gbogbo ẹ̀. Yes sir. Ní wàhálà. Yes sir. Yes sir. inú ìjà tún máa gbọ́ lọ. Sá. Ẹni ó kù díẹ̀ bí èlò sà. Èló ni ẹni sọ níjẹ́ ẹ̀. 6 million la rí nílẹ̀ báyìí sà. Níjẹ́ èló ni mo ti sọ ẹ̀ níjọ́ ẹ̀. 5 million ni. Sá. Èló ni mo sọ owó ká mú wa níjọ́ ẹ̀. Ẹni ká mú 10 wá. Ṣé mo sọ bẹ́ẹ̀? Sá. Ta ló sọ bẹ́ẹ̀? Anita ló sọ ká mú wa tẹ̀wá. Ẹ̀yin ni. No, mi sọ bẹ́ẹ̀. Ẹ mo sọ owó ká mú wa tẹ̀wá wá sí ní ìmáwọ̀ yẹn. Sá. Àní 100. 100 pọ̀ ó dàgbà ti gbélé tẹ́lẹ̀ ẹja gbọ́ mi. Sísáré bíi látàárọ̀. Láti rí sí. Sá. Sá. Ilé kọ́. Ilé. ṣe ẹ̀gbọ́n kan fẹ́ ta ní. Kí ló ń wá sí?
àìsí rí èèyàn. Ẹjọ́ 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 ẹ̀gbọ́n mi bá mi bàbá wọ́n ń fi ara ní ìyàwó ọkọ níbi tó wà ara sì ní ìyàwó náà níbi tó wà ẹ̀bẹ̀ ọkọ wọn ń lu ìyàwó gẹdẹ tí ò rí tó gbé lórí fóònù ń pariwo ẹjọ́ ẹjọ́ ká sì dà kẹkẹ wá rí wèrè kan múnú igbó àní kí tí a bá rí fúlàní nínú igbó irun ojú rẹ̀ lásán bó ṣe kéré tóun bọ́ǹbù ní ọjọ́ AK-47 ní tí wọ́n bá ń wá nínú igbó wa lábẹ́rẹ̀. tí wọ́n bá ti lówó lẹ̀ wọ́n pa ní lọ́jọ́ kejì. inú ilẹ̀ ń gbọ̀n. sáré lọ sọ́dọ̀ èèyàn ní sá. 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 Torí kí ni wọ́n máa tẹ báyìí fún wa tó bá dúpẹ́ wọn wá tẹ wọn máa pè padà ṣé ò gbádùn ni. ṣé kí n pè yín sìn ni kí n pè yín padà. ẹ máa kó tì. ẹ máa rí ayé owó lónìí àbí àlérí. èlò. sẹ́yìn. mo ti gbọ́ mo ń bọ̀ mo fẹ́ sáré lọ bá èèyàn kan ni ẹni tá a fẹ́ kó wá ra ilé yẹn mo fẹ́ sáré lọ bá. tó bá ṣe tán ká mú wa lónìí. tó bá ti pélé ní àdé mo ti gbọ́ ẹ ṣé o. wọ́n á tètè kíákíá òní kan owó yẹn wa. ṣe ní lọ́ní ká mú wá. mo ti gbọ́ ẹ ṣé gan ẹ ṣé o. 10 million. Fúlàní ilẹ̀ Yorùbá àlàyé yìí ti bàjẹ́ yìí tẹ́ ẹ̀ darí wa ẹ̀ lè jèrè òfò lẹ́sẹ̀ Fúlàní ilẹ̀ Yorùbá ẹ̀ wọ́n ṣe bá wa negotiate. I don't see any call from anybody. I don't do any other one go. Hold on. Is how much your family don't bring? My family don't see 3 million. Well, how much is the request now? gbogbo nǹkan báyìí ń lọ iléeṣẹ́ ọlọ́pàá ò lè tíráàkì gbogbo nǹkan tí ń lọ nugbó láàrin bí ọjọ́ mẹ́ta ọjọ́ mẹ́rin ọ̀sẹ̀ kan ó mà ṣe o. ìgbà tẹ́lẹ̀ òní ìgbà fóònù yẹn àwọn iṣẹ́ ìwádìí kan ti ń lọ lábẹ́nú àní sọ́jú báyẹn lọ ẹ rí i pé òyìnbó lẹ́nu yìí sọ. Hello, ẹ kúrò lẹ́nu. Wálé ló ń sọ̀rọ̀ ọ̀rẹ́ Bọ̀dé. Èmi ni mo pè ní àná ni. Èmi ni mo pè ní àná ni. Ẹ jọ̀ọ́ kí lẹ fẹ́ ṣe fún wa báyìí? Èlò owó ló nídìí Bọ̀dé ló sọ̀rọ̀. Ṣé wọ́n wà níbẹ̀ Bọ̀dé kí la fẹ́ ṣe báyìí? Ọ́fíìsì kò sọ kankan, kò sí owó. Àwa ọ̀rẹ́ rẹ̀ àti ẹbí àwa la fẹ́ ṣe owó pọ̀ ni àti ní 3 million báyìí. Kí ni wọ́n bá wa kàn án? Kò ká. ó mà ṣe o. àwìsàn àwọn tí màá ti darí tajọ sọ̀rọ̀ àwọn pípọ̀ yẹn nìyẹn tọ́jú rẹ̀ mi gbé nìyẹn níbi ìlú sọ̀rọ̀ yẹn àwọn ará. ẹni tó sẹ́ndì gbogbo ọ́díò yẹn sí Mr. Wisdom nìyẹn tí wọ́n sẹ́ndì ẹ̀ sí ló wá tún lẹ́yìn ìgbà tó sẹ́ndì ẹ̀ tán ló wá tẹ̀tẹ̀ tó wá sí ọ́díò míì fọ́ọ̀sì tiẹ̀ míì ló tó fi sọ́wọ́ ẹ gbọ́. àwìsàn àwọn tí màá ti darí tajọ sọ̀rọ̀ àwọn pípọ̀ yẹn nìyẹn tọ́jú rẹ̀ mi gbé nìyẹn níbi ìlú sọ̀rọ̀ yẹn àwọn aráàlú ti sáko bẹ́ẹ̀ pátápátá wọ́n ti sáko bẹ́ẹ̀ ẹ máa ń jẹ́ àwọn ọ̀gbìn níbi ìsọ̀lú yẹn nìyẹn ìlú yẹn wà lẹ́yìn máàkì ìsọ̀lú máàkì yẹn ló ń kọ́ńtró láti ìsọ̀lú dé òmù àrùn tí nẹ́tọ̀ọ̀kì bá fi lè kú báyìí ọ̀rọ̀ tó sọ fún yín kọ̀ǹfàmù sọ fún yín tó bá jẹ́ ti kú báyìí gbogbo òmù àrùn nínú nẹ́tọ̀ọ̀kì ìbẹ̀rẹ̀ ti jí ọ̀rẹ́ mi lọ sí láìsí ẹ̀ fẹ́ràn fi epo síbẹ̀ lọ ti jí gbé lọ́pàá ẹni tó drive àwọn pípọ̀ yẹn nìyẹn o àwọn tó ń ṣiṣẹ́ yẹn wọn mú fèkì olórí burúkú ni wọ́n bẹ̀ yẹn o
irú mi ti ń bá yín sọ̀rọ̀ tó pé ìjọba bá pé lọ confam sọ pé ẹ tó pa wọ́n fọ́tò ẹ̀ fẹsẹ̀ sí yín ẹ tó pa àwọn aráàlú ẹ̀ ti sákòrè sọ̀rọ̀ bẹ́ẹ̀ níbi ìsọ̀rọ̀ níbi ẹ̀yìn nẹ́tíwọ̀kì ẹ lọ ṣèwádìí ẹ̀ èmi tí mo bá yín sọ̀rọ̀ àwọn ìtayọ̀ sọ̀rọ̀ tí bá yín sọ̀rọ̀ tí fún yín confam information. bí ó ṣe rí nù àti ìyàwó àti ọ̀rẹ́ àti gbogbo àwọn tó sọ̀rọ̀ pẹ̀lú báwọn Fúlàní ṣe ń negotiate lẹ́yìn ọ̀rẹ́ yìí ṣé 80 million kọ́ ni wọ́n ní wọ́n gbà wọ́n tó fi ọkùnrin yìí sílẹ̀ wọ́n gbé 80 million ni wọ́n ní wọ́n gbà ṣé àgbàgbé àwọn èèyàn wa ń bẹ nínú igbó ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ní ìjọba ìbílẹ̀ Oríire tí ibùjókòó rẹ̀ wà nílùú Ìkòyí Ilé nípínlẹ̀ Ọ̀yọ́ wọ́n gbé yẹn ní Awowo Èsìẹ̀lẹ̀ Yáwọ́ Tàtàláwùsà wọ́n pa ìkan lára àwọn èèyàn wa wọ́n gé orí rẹ̀ lẹ́yìn ìgbà tí wọ́n kó wọn dé camp wọ́n dẹ̀ fi hàn wá gbogbo ayé lórí wọ́n dẹ̀ àwọn èèyàn bẹ́ẹ̀ ní Èkìtì láti April 28 wọ́n kó àwọn èèyàn wa náà sínú igbó ẹ tó jẹ́ pé àwọn èèyàn wa lẹ́kìtì ká mọ̀ bóyá àbí bà tó ń tó ló wọ́n ti dáwọn èèyàn wa lẹ̀ ẹ jẹ́ ká pe Èkìtì ká mọ̀ tí ń lọ lẹ́kìtì báyìí bóyá wọ́n ti dáwọn èèyàn wa tí wọ́n kó ní Èkìtì sílẹ̀ ẹ já mọ̀ ká mọ̀ torí àwọn èèyàn wa pọ̀ ńbẹ̀ gómìnà ẹ̀mọ̀ ti dìbò tán torí lẹ́yìn ìbò àwa rò pé ẹ ti gbégbèsè ni ẹ já pe Èkìtì ká mọ̀ tí ń ṣẹlẹ̀ àti ìdìbò tán gómìnà o àwọn eléyìí ti sanwó wọ́n ti san 10.5 million lẹ́yìn 10.5 million tí wọ́n san àgbọ̀ nǹkan kan ju pé wọ́n tó ń béèrè pé 50 million làwọn ó gbà lọ. àti ìgbà pé wọ́n kó àwọn èèyàn wa tí wọ́n kó lẹ́kìtì lẹ̀ nínú àwọn ìyá tí wọ́n kó lẹ́kìtì yẹn inú chọ́ọ̀chì wọ́n ti lọ kó wọn o wọ́n pa èèyàn mẹ́ta wọ́n pa olùṣọ́ wọ́n pa èèyàn mẹ́ta ń bẹ̀ wọ́n dẹ̀ kó àwọn èèyàn 15 wọgbó. wọ́n ń bẹ̀ báyìí láti April 28 ìjọba ò dá sí tẹ́lẹ̀ àwọn ni wọ́n ń ṣe kódà ìjọba Èkìtì ò jẹ́ nìkan kó gbọ́ tó bá ṣe pọ́rọ̀ òṣèlú ẹ̀rí pé ìgbà tí election ń bọ̀ náà nípa fẹ́ dìbò lẹ́kìtì tó bá ṣe pọ́rọ̀ òṣèlú lẹ fi ń ṣe ẹ fẹ́ fi bà àwọn kan jẹ́ ni ẹ já ṣọ́ra ẹ má fi ẹ̀mí aráàlú ẹ má fi wéwu sábà pé bẹ́ẹ̀ ṣe bẹ̀rẹ̀ nílẹ̀ Haúsá ní north tó di pátágbára wọn ò ká eléyìí náà tẹ̀ ń ṣe nípínlẹ̀ Ọ̀yọ́ ọ̀pọ̀lọpọ̀ ń sọ pọ́rọ̀ òṣèlú ni gómìnà Ayọ̀ Fáyòsé jáde pé ọ̀rọ̀ òṣèlú ni nígbà tí Ìgbòho lòun ọ lọ tán rí pé Ìgbòho ti ń súnmọ́ náà bẹ̀ a declare COVID lẹ́yìn COVID ti kásẹ̀ ńlẹ̀ ní ìsìn àráwọn ọmọ o àráwọn olùkọ́ o àráwọn akẹ́kọ̀ọ́ o kí ni ìtumọ̀ COVID tá a declare gan lẹ́yìn yẹn wọ́n ti ní kí iléèwé wọlé padà lónìí gbogbo iléèwé kí wọ́n wọlé padà lónìí ǹjẹ́ ààbò ti wà fún iléèwé wọ́n ti ní kí gbogbo iléèwé kí wọ́n wọlé padà ẹ̀wọ̀n àwọn NUT jàre ẹ foríjì mi National Union of Teachers wọ́n ti ní kí nípínlẹ̀ Ọ̀yọ́ kí gbogbo iléèwé tó strike láti ẹjọ́ yìí bóun ò tẹ̀lé ní wọ́n wọlé padà wọ́n kàn strike náà ní àárín nǹkan kan ṣùgbọ́n ìbéèrè tèmi ń béèrè ni pé ṣé ààbò ti wà fún àwọn iléèwé yìí ṣé kìí ṣe tí wọ́n wọlé táàtù wá gbọ́ pé wọ́n tún lọ iléèwé kan wọ́n lọ kóyàn torí pé ẹni tí bá ń lọ àwa tá a bá wà nígboro a lè mọ àwọn iléèwé míì ẹ mọ rìnrìn máìlì 5 bò míì táwọn ọmọ lọ iléèwé lójúgbó sì ní tẹ̀ ní rí ọkọ̀. ṣètò ààbò ti wà fún wọn ìjà ti lé àwọn Fúlàní apààyàn kú òun gbó wa torá pààyàn ni wọ́n sáà ti rí wọn lé kú òun gbó wa ẹ wá já wo àwọn ìlú ńláńlá táwọn Fúlàní ní nínú igbó wọ́n ní àwọn ìlú ńláńlá ń bẹ a sì ṣe bí ìpáàrí a fi aṣọ di ojú iná di wàhálà tá a dẹ̀ ti ń pariwo láti ìjọ yìí à ń pariwo láti ìjọ yìí
ojoojúmọ́ ni Fúlàní sì ń sọsẹ́ ńlẹ̀ Yorùbá, ojoojúmọ́ ni Fúlàní ń sọsẹ́, ojoojúmọ́ ni Fúlàní ń sọsẹ́. Àwọn kan ní ká má sọ pé Fúlàní èmi ọmọ bí Yorùbá làwọn èèyàn gbogbo àwọn tí ń kó yòó ìgbà tí wọ́n lọ ta aráwọn kan ní agbègbè Làǹlátẹ̀ Fúlàní 3 Yorùbá kan aṣọ fáwọn èèyàn Yorùbá ń bẹ́nu wọn síbẹ̀ náà Fúlàní 3 náà tún ni àti Yorùbá Mr. ojú dúdú dìdìrín wèrè nàkí olójú dúdú ló kó bọ̀ wọ́n ń pààyàn ọmọ tí ń ṣẹlẹ̀ Fúlàní wá ní ogbébọn wá fáwọn ọwá lójú dúdú ojú dúdú náà ní ọba tiẹ̀ jẹ́ ní ọ̀ràn lọ́rùn alábọ̀dì ojú dúdú náà àbúrò. Báwo la ṣe lé àwọn Fúlàní kúrò ní igbó wa ẹni tó mímí láyé àtẹ̀mí Fúlàní ò lẹ́tọ̀ọ́ láti wà nínú igbó ilẹ̀ Yorùbá èèwọ̀ ni àlẹ́ èèwọ̀ níṣẹ́ àjèjì wà nínú igbó ìlú èèwọ̀ ni. Ọ̀nà wo la fẹ́ gbà tá fẹ́ fi bọ́ tínú igbó owó fi ṣèfù bíi tijọ́ àwọn ìlú táwọn Fúlàní ń dálẹ̀ nínú igbó wa ti pọ̀ jù. Ẹ wo fídíò táwọn èèyàn fẹ́ gbà pa lọ́wọ́ mi gbogbo èèyàn ló ti ń wo fídíò tí Edmond Obilo lọ ṣe ó dàbí state of affair ní program ẹ̀ tó lọ ṣe. Ẹ wo dídí ìlú tí wọ́n kó sínú igbó nípínlẹ̀ Ọ̀yọ́ náà ni o wọ́n láwọn rìnrìn 1 hour 20 minutes káwọn ó tó débẹ̀ àwọn rìnrìn 1 hour 20 minutes nígbà táwọn débẹ̀ tán làwọn wá rí àwọn ìlú tí wọ́n gbé sínú igbó. Ẹ mà kú ojúmọ́ o. Ẹ káàárọ̀ sà. Ẹ kú ojúmọ́ àtúnyẹ́ká béèrè ní òbó làwọn èèyàn wá o. Bákan náà sì ni kò tí ì sí nǹkan kan o. Ṣebí gómìnà ti dìbò ó ti wọlé. Kò tí ì sí yàtọ̀ o àtẹ wo bẹ́ẹ̀ bá pẹ̀sẹ̀ntì ìgbòho gan báyìí táwọn bá dá sí o kò yé wa o kò jẹ gbogbo ipá gan ti pín o. Ìyá kan bá wọnú gbòòrè ní gbogbo ipá ti pín o kò tí ì sí yàtọ̀ o. Wọ́n mọ̀ ń ta àmọ̀ gbọ́ kẹ́yìn àwọn tó fi gbówó lọ ńgbà náà gbogbo ń ta rí àwọn tí wọ́n ń gbé lẹ́kìtì ní ọ̀hún síbí ẹ̀dàn àbí kí lorúkọ ìlú Olúyọ̀ ẹ̀dàn Oníyọ̀ a gbọ́ pé Kwara wọ́n mọ̀ ti kó wọn wọnú igbó Kwara pé Kwara ni àwọn tó gbówó lọ́mọ̀ lọ́ngbà náà. Àwọn wo ni wọ́n ń communicate báwọn ó láwọn kan tí àwọn Fúlàní ń pè àwọn wo ni wọ́n ń pè. Àwọn aráàlú náà ló ń pè náà tí a bá àwọn tó gbé nọ́mbà yẹn náà àwọn náà ló tún bá wọn sọ̀rọ̀ náà bàbá rẹ̀ ti nọ́mbà tó fi ń pè èyí ò lè pè padà àwọn nìkan ló lè pè. Ìwọ ni ẹ̀ ní lè pe Fúlàní padà àbí tí Fúlàní pálí ìjànú Fúlàní àbí tí wọ́n bá fẹ́ bá yẹn sọ̀rọ̀. So wọ́n máa ń pè owó tó sì kí ó ló dé 50 million lọ́dún. Nínú àwọn tí wọ́n jẹ́ àwọn tí wọ́n bá wọn negotiate ǹjẹ́ ẹlẹ́nì kankan tẹ́ ẹ lè bá wa gẹ́ẹ̀tì nọ́mbà wọn. Rárá mi ò lẹ́nu kankan tó ibẹ̀rẹ̀ jìnnà sí gbọdọ̀ mi bẹ̀rẹ̀ tó bí wọ́n bá wọn náà lùsì tó yá tó lè lù àkè. Ẹ bá wa ṣiṣẹ́ lórí ẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run á jẹ́ kí Ìgbòho sọ gbọ́. Ààrẹ Ọ̀nà Kakanfò lóògùn ọ̀fẹ́ o iṣẹ́ rèé o ẹ má sọ pé ẹ gbọ́ o láti yejọ́ yìí Èkìtì mọ́ Oǹdó apá abìkan náà lẹ́wà Ààrẹ Ọ̀nà Kakanfò ẹjẹ́ yìí fi àsìkò yìí sọ Ààrẹ Ọ̀nà Kakanfò sẹ́ni tá à ń sọ bóyá ẹ gbọ́ Ààrẹ Ọ̀nà Kakanfò ní tá à ń sọ ni wípé àní ní Ẹ̀dàn Oníyọ̀ ní ìpínlẹ̀ Èkìtì wọ́n jí àwọn èèyàn 15 gbé àlẹ́ nìkan aláboyún tún ti bímọ sọ́dọ̀ wọn inú chọ́ọ̀chì wọn ti lọ kó wọn wá ti wà ń bẹ̀ wọ́n dẹ̀ ti gba 10.5 million ní wọ́n bá tún yarí pé 50 million làwọn gbà pówó ń kéré iná làwọn fi ń bẹ̀yìn pé Ààrẹ Ọ̀nà Kakanfò ẹ̀yin lẹ́lẹ́ láwọn OPC jagunjagun 5 million mélòó làwọn tó jí àwọn èèyàn wa gbé àwọn èèyàn péréte gbogbo àwọn Fúlàní tí ń dà wá láàmì bóyá wọ́n ju 30 lọ ẹ̀yin ẹ̀kẹ́ dá 5 million sínú igbó ni ọ̀tán ẹ̀bà sọ̀rọ̀ à ń di ibẹ̀ ọ̀tán. Ààrẹ Ọ̀nà Kakanfò láti yẹjọ́ ìṣẹ̀lẹ̀ ẹ̀gbọ́ èébú làwọn ọmọ yín bú èpè làwọn ọmọ yín iṣẹ́ ló délẹ̀ tẹ́ ẹ̀ lè ṣe Ìgbòho wọ́n tún ní ká pè yìí o Ìgbòho làwọn ará Èkìtì tún ní ká pè yìí o àá tó pè Ìgbòho ẹ ṣe gan ni àti pé Ààrẹ Ọ̀nà Kakanfò torí sì lẹ́sọ pé àkọ́kọ́ pè yín ká tó pè Ìgbòho ni ló jẹ́ ká pariwo yín tẹ́ ẹ̀ bá wá dáhùn á wàá pe Ìgbòho gómìnà
Oyèbánjí Abíọ́dún Oyèbánjí ẹ mọ̀ ti dìbò ẹ ti wọlé ṣé 50 million lẹ́ẹ̀lé ná láti gbàwé èèyàn wa wá lọ́wọ́ àwọn Fúlàní kò dá báyìí bẹ́ẹ̀ ṣe ń ṣe yí ọ̀dà níta ń ṣe fún wa yí ọ̀dà wàhálà inú tiwa náà dùn sí yí o bẹ́ẹ̀ ṣé wò wá bí kíyà ó jẹ wá kí tiwọ́ bàjẹ́ ká mọ̀ lè rí jẹ ká mọ̀ lè rí lò kó bàjẹ́ fún wa àníyàn tiwa náà dá sí yí o wàhálà bí pé kẹ́ ẹ wà lókè kẹ́ ẹ já dànù bí kẹ́ ẹ wà ńlẹ̀ kẹ́ ẹ forí sọgi àníyàn bẹ́ẹ̀ ọlọ́run gbà tí yín lọ́wọ́ ni ọlọ́run náà máa gbà tiwa náà wàláì bí kẹ́ ẹ má mórí délé bẹ́ẹ̀ náà ló ṣe rí lẹ́mìí tiwa o kódà ẹ tún ti dìbò tán kí ni ìgbésẹ̀ tá à ń gbé ẹ dẹ̀dẹ̀ kí ní ìmọ̀ra ẹ jẹ́ kí àgbàdo àwọn èèyàn tó pariwo ìké kí lẹ̀ ké fún ẹgbẹ́ wa láti yí pé làwọn èèyàn wa wọ́n ti wá jí wọn gbé pépà ò sì gbẹ́ nìkan kó o sì gbọ́ èèyàn 15 nínú chọ́ọ̀chì wọ́n dẹ̀ pààyàn 3 kí wọ́n tó lọ wọ́n tún wá gbé owó lọ wọ́n tún wá yarí kò dá báyìí bẹ́ẹ̀ ṣe ń ṣèlú yóò dá ẹ sì kí ọ̀nù gbólẹ̀ Yorùbá ni Ayọ̀fá yóò ṣe ọmọ ṣe o Ayọ̀fá yóò ṣe ń bẹ lọ́hùn ṣíọ èwo lèwo nínú gbogbo yín ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Èkìtì èwo lèwo ṣíọ òǹkàrọ̀ tá a fi pè tá a fi dá sétò 08023687432 ẹ jẹ́ àṣẹ pápá pàwátàwà lórí TikTok tẹ́ bá fẹ́ ká gbé wa sókè á gbé wa sókè òǹkàrọ̀ tá a fi dá sétò náà ní 08023687432 náà la fi dá sétò bó làwọn Fúlàní ó ṣe kúrò nínú igbó wa torí èmi ti sọ fún wa tẹ́lẹ̀ látijọ́ tó ti pẹ́ pé kò sí tá à ń pè ní Mr. ọ̀nà àbáyọ ẹ ti wọlé ẹgbọ́n sókè o. ẹ ti wọlé o ṣe tó ń rojọ́ ni. ẹjọ́ làwọn Mr. Káyọ̀dé ẹgbọ́n sókè o tọ́lẹ́jọ́ làwọn ń rò. ẹ kú ojúmọ́ o. ojúmọ́ rí o. bó o láṣẹ lé àwọn Fúlàní kúrò ní gbó wa ní tó jẹ wá lógún. ọ̀rọ̀ yẹn ó máa le díẹ̀ torí ìṣẹ̀mọ̀ àwọn kábíyèsí kọ̀ọ̀kan wà wọ́n pé wọ́n ti rí kì máa bí yẹn wọ́n pé wọ́n ti ra ilẹ̀ lórí ilẹ̀ wa. jẹjọ wọ́n jọ ń wa kùsà bẹ́ẹ̀ dọ́sùn state ẹ̀ bá wọn àwọn ọba aládé àwọn tá a gbójú okùn létí wọn ò jẹ ní agbá wọn lọ bẹ́ẹ̀. bẹ́ẹ̀ ìjẹkújẹ ìṣàlẹmí sí ń pé yìí lẹ́ẹ̀kan tí ẹ̀rí títí wá bẹ́ẹ̀ ìyẹn kàn tiẹ̀ ní máa lóko lọ́pọ̀ àwọn Fúlàní bá dà ní bíbá ẹ̀. Ìjẹ̀bú-Jẹ̀ṣà nípínlẹ̀ Ọ̀ṣun àbí. bẹ́ẹ̀ kó jẹ́ pé lára àwọn ọmọ Yorùbá ń dìbò pé Fúlàní kan ò fi àdá ó fi pẹ́ ọmọ Yorùbá lọ́wọ́ ó bẹ́ẹ̀ sá lọ náà wá wa Buhari mo tí ì dínà ó jẹ lọ ìgbà àwọn kankan sì wà ní àárín wa bí tọkùn ti ra lè sí àwọn bá mi ò sọ̀rọ̀ wọ́n ti jẹ́ òdodo àwọn tí wọ́n ti báwo la ṣe máa ń sọ náà. wọ́n ti jẹ́ dodo. òun ò lè sòótọ́ mọ́ wọ́n kàn ń da màálù lórí títí bó ṣe wù wọ́n dá báyìí ni ìgbésẹ̀ náà wá máa gbé báyìí ni kò tí ì yé wa báyìí. kò tó yẹ yín náà ẹ kò yé mi náà mo ṣe ń béèrè lọ́wọ́ yín bá a ṣe láwọn Fúlàní kú òun gbó mọ̀mọ́ wá ṣe nǹkan o kò yé mi lèmi náà ṣe ń béèrè lọ́wọ́ yín. àti mo tún wá wí pé ṣe rí ẹ̀sìn ìsìláàmù yẹn náà wọ́n fi ẹ́ńtà àwọn Yorùbá ara wa wọ́n fi ẹ́ńtà wa gan torí tẹ bá wò wọ́n sí àwọn náà ti ń jẹ́ Yorùbá mo fẹ́ jẹ́ orúkọ wọn yẹn mọ́ àtàwọn ọmọ yàtọ̀ síra mọ́. ẹsẹ̀ ẹni tó ṣẹlẹ̀ ní pé ṣẹ́ni nílọrin wọ́n lo sísítẹ́ẹ̀mù yẹn nílọrin nígbà tí wọ́n rí pé agbára Ìlọrin ó ti ń bọ́ sọ́wọ́ àwọn Yorùbá wọ́n wá ń lò nínú orúkọ Yorùbá ọgbẹ́ tí wọ́n lò nìyẹn ẹ rí nísìnyí ẹ rí pé gbogbo àwọn ẹ̀mí àti máa ń jẹ nílọrin wọ́n máa ń lo orúkọ Yorùbá nígbà tí ẹ̀mí àtó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ débẹ̀ ó yọ orúkọ Yorùbá kúrò nínú orúkọ rẹ̀ so ìgbà yẹn àjẹ́ńdà àwọn tí wọ́n fẹ́ bẹ̀rẹ̀ ni wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ pé so now
wọ́n wá ń kílèmù wípé àwọn náà ti rí ẹsẹ̀ walẹ̀ nígbà wọ́n ti mú àwọn alábọ̀dé ọmọ Yorùbá mọ́ra rẹpẹtẹ àwọn bí àwọn Bùkọ́lá Sàràkí gbogbo wọn tí wọ́n ti rí wọn mú wọ́n pọ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti rí wọn mú mọ́ra ṣùgbọ́n ẹ máa wo kí ni ọgbẹ̀yìn ọ̀tẹ̀ ẹ máa bọ́rọ̀ bọ̀. so gbogbo àwọn olókùn torí mo wo platform àwọn Fúlàní kan mo bá lọ́wọ́ Yorùbá kan náà lòun náà bá òkè obìnrin àbọ̀kùnrin ló wà rán bẹ́ẹ̀ ló bá ń sọ̀rọ̀ pa àwọn ọmọ yìí mọ̀ fáyò pé èwo lòun lè rí mú ó ní ó wá sọ pé kájọ máa gbé ní àlàáfíà láàrin pé kó máa sì jà mo wá sọ níbẹ̀ mo wá ṣépè fún kò lè ní dáa fún ẹ pẹ̀lú àtàlàáfíà tó ń sọ yẹn pé tí Yorùbá ti Fúlàní máa gbé pẹ̀lú àlàáfíà lórí ilẹ̀ wa bíbá yìí kò lè jọ ọmọ pé wọ́n bá yín pè géèmù ni géèmù náà bá yín pè só fún díẹ̀ yìí Fúlàní àti Yorùbá wọn lè gbé àtàlàáfíà àfi tá a bá lé wọn dànù. ẹ wo South Africa nígbà South Africa mọ̀ pé báwọn àlejò tí ń wọ̀lú àwọn ṣe ń pọ̀ jù ewu ńlá ní ọ̀jẹ̀ lọ́jọ́ iwájú wọn ò gbégbèsè akin tó bá wà wá náà kájókòó Fúlàní ń kó AK-47 wọlé lójoojúmọ́ wọ́n ti ń ní camp militant camp wọn nínú gbólẹ̀ Yorùbá a sì fọwọ́ lẹ́rán Yorùbá ẹjọ́ là ń kọ́ àìkọ́jà Yorùbá sì ń wí. ẹ ṣe gan-an. tí a bá lè fẹ́ sí àáwọnú àwọn Yorùbá tó wà ní mosque àá bá wọn sọ̀rọ̀ ni. wọ́n bá wù wọ́n gbọ́ wọ́n bá wù wọ́n mọ́ gbọ́ a ti ẹ̀dúpẹ́ ọ̀rọ̀ tí ń yé àwọn kọ̀ọ̀kan nù wọn ọ̀rọ̀ tí ń yé àwọn kọ̀ọ̀kan ọ̀rọ̀ tí ń yé àwọn kọ̀ọ̀kan nù wọn. pé àwọn ẹni yóò ọ̀tá yóò Ọlọ́run jẹ́ kọ́rọ̀ yé wọn lówó bá jẹ́ pé ogun la fi máa ṣí wọn kúrò àfùgùn ṣí wọn kúrò lẹ́wà tabalẹ̀ wà láyà tàlàáfíà lórí ilẹ̀ wa àjẹbẹ́ tá a bá ti ń kọ́ntínú lọ wọn máa pọ̀ láàrin wọn tó má dẹ̀ ti ń pọ̀ ogun débọ̀ nìyẹn ìgbésẹ̀ ní káyọ̀tì wọn bá ti máa gbé kádẹ́ lọ sọ́dọ̀ àwọn ọba àwọn gbogbo àwọn ọba yẹn rágbátá ká bá wọn sọ̀rọ̀ lánàá àwọn pípọ̀ yìí kàtà ń bá wa dánwò lélẹ̀ káyọ̀ sí fún wọn ẹni tó bá ti mú ẹ pé òun ní màálù pẹ̀lú bóyá ó lè tè máa kó máa lé ẹ bóyá ó máa kó fáwọn ọmọ Yorùbá ni wọn gba màálù kó lọ́wọ́ wọn. ìyí tí gbogbo wa tá a béèrè ìní wípé ìbéèrè kan bẹ tí gbogbo wa tá a béèrè àwọn gómìnà wa kí ló dé tí wọn ò lè pàṣẹ kí gbogbo àwọn Fúlàní òkú ònú gbó wa ọtán tí àwọn gómìnà bá pàṣẹ tẹ́lẹ̀ gbégbèsè rẹ̀ àfẹ́rẹ́ nìkan kan nu gbó mọ́ ẹjẹ́ nu gbó owó síkíọ̀ ó ti tàn ṣùgbọ́n wọn ò ní ṣe o ẹ ti rí kùsà tí wọ́n ń wà ọpẹ́lọpẹ́ drone ló járí o. lórí ilẹ̀ wa ẹ máa wò lórí ilẹ̀ wa nǹkan burúkú ni ẹ̀kọ́ ní bẹ́ẹ̀ pé kán ná wọn sáré kó lórí ibẹ̀ ni wọ́n pa wọ́n dànù ní ibi tán tí wọ́n wá bóde yẹn so fún àwọn sẹ́nítọ̀ kan náà wà pé kó ní màálù mú kàtẹ́ nìkan mi báyìí ní jẹ́ ògbà pé kó Fúlàní ló bá dá màálù mi báyìí sẹ́nítọ̀ ló bá àgùrò náà máa ń gbé máa rí ìbísí àgùrò ní Fúlàní ló bá dá màálù ẹ̀ káàkiri Fúlàní yẹn mo rò pé wọ́n kó màálù ẹ̀ lọ àwọn lọ sí sẹ́ńsáìtì ní ló bá di pé ó ń bá Fúlàní yẹn jà pé báwọn lọ sí kó màálù fún lọ́pọ̀ kò ní kó màálù kó dílé bá màálù pé wọ́n á ní kó lọ bóun kó gbogbo màálù wọn wá so àwọn ẹ̀ náà wọ́n kọ́ sí problem fún àwọn ilé ìsòótọ́ àwọn la máa jáde síta pé kì í yà ọ̀fẹ́. sẹ́nétọ̀ lẹ́gbẹ́ àbí. sẹ́nétọ̀ ni. àwọn náà ni wọ́n sì ṣòfin àbá sọ pé àfẹ́ Fúlàní ti ń da màálù o àwọn sẹ́nétọ̀ tí ó bá wa tààrà sábùjá ló àlè nǹkan ti ṣe wá. so gbogbo ló sọ pé ọ̀rọ̀ yẹn ó lè jẹ́ àwa la máa bọ́ síta pé kì í yà ọ̀fẹ́ lórí ilẹ̀ wa ti bá wà pé ẹ̀fẹ́ kẹ́ màálù wa lórí ilẹ̀ Yorùbá ló gbọ́dọ̀ máa dàbà lórí àgbọ̀dọ̀ ní àwọn fúlù dúró simple bọ̀ bẹ́ẹ̀ bá lè ṣe yẹn pé akẹ́kọ̀ọ́ máa dúró ní àti àwùgbà àwọn Fúlàní àwọn ilẹ̀ kó lórí ilẹ̀ Yorùbá pátápátá àgbọ̀dọ̀ orí kan bẹ́ẹ̀ ká lè ní ìsinmi láyà kàlàáfíà lórí ilẹ̀ wa so kọ́lọ́n fún wa lọ́wọ́. àmì o ẹ ṣe gan-an ẹ ṣe pọ̀ o. ọ̀ya next person bá wa gbé òsókè o. ẹ kú ojúmọ́. ààrẹ náà. mo kàn fẹ́ kí yín lẹ́yìn náà nítorí kó ti pẹ́ tí mo ti ń bá yín bọ̀ mo máa ń gbọ́ gbogbo ìtàn lóríṣiríṣi ìtàn àgbọ̀fikọ́gbọ́n tí ó ní òkodoro ọ̀rọ̀ nínú mo wá máa ń gbọ́ tí àwọn èèyàn bá dìde wá bẹ̀rẹ̀ sí ní ta iko àwọn ọ̀rọ̀ tẹ́ bá sọ nígbà míì máa wá rí pé
àwọn ọ̀rọ̀ mi tẹ́ ti sọ ọ̀rọ̀ sì tẹ́ ti sọ níwájú làwọn èèyàn máa padà sẹ́yìn tí wọn lè tó bá fẹ́ mú ọ̀rọ̀ wọn máa rí mú lérèfé wọn ní wo kúlẹ̀kúlẹ̀ nǹkan tẹ́ ti kọ́kọ́ sọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ nǹkan tẹ́ wá sọ bóyá nípa Ọ̀yọ́ nǹkan tẹ́ ṣe ń sọ tẹ́ fẹ́ fi kí lẹ́yìn náà máa dúró lé lórí wọn ní mọ̀ gbókè ìpínlẹ̀ yẹn ẹ ti kọ́kọ́ sọ láyé àtijọ́ pé Ifẹ̀ o báyìí ló ṣe rí o báyìí ló ṣe rí o Ilé Ifẹ̀ dé ibi báyìí báyìí o Ilé Ifẹ̀ lélẹ́yìí o Ilé Ifẹ̀ lélẹ́yìí o mo wá máa rí gbogbo ẹ̀ ní màmá máa bára mi sọ̀rọ̀ pa ààrẹ ti sọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ kí ló dé pé tó ṣe sọ nísìnyí lè fẹ́ máa dólé lórí ṣùgbọ́n ìyẹn ó ti di àfìsẹ́yìn lè fi léegun fòṣọ máa palẹ̀mọ́ níbẹ̀ yẹn nípa èrò àmì ọ̀rọ̀ ètò ààbò nílẹ̀ wa òfin wa pín lóríṣiríṣi òfin tí gbogbo ìjọba àpapọ̀ máa lò òfin ìpínlẹ̀ àti òfin local government ó pín oríṣiríṣi ṣùgbọ́n gbogbo nǹkan tí gbogbo àwọn gọ́fìnà máa ń dúró lé lórí ń sìn òfin ìjọba àpapọ̀ gbogbo wọn máa ń dìrọ̀ mọ́ wọn ṣe àǹfààní wọn dẹ̀ ṣe ìmúlò òfin ìpínlẹ̀ gbogbo ìpínlẹ̀ kọ̀ọ̀kan wọ́n láṣẹ láti jókòó sílé ìgbìmọ̀ wọ́n tún òfin wọn wọ́n ṣe é lè tó jẹ́ pé ó máa bá ìlú ibi tí wọ́n ń darí lé ló máa bá mu tó máa lè fi tẹ̀síwájú nínú ètò ọ̀pọ̀ ààbò tó bá wo òfin ìjọba àpapọ̀ wọ́n ṣe gbé nǹkan wọn lẹ̀ lórí pé ẹ fẹ́ ṣe ààbò ìlú yín ìwọ gómìnà tó wà nílùú kan tó bá máa pàṣẹ fún kọmíṣánná ẹ̀ ó ní láti padà lọ sọ́dọ̀ ìjọba IG láti lọ gba àṣẹ kó tó dín gbogbo nǹkan tí gómìnà sọ. IG kẹ̀yé tó máa gbọ́ nǹkan tí kọmíṣánná ẹ̀ wá sọ náà ó tún náà tó náà máa tún sáàdì kó tó fi gbogbo àṣẹ yẹn lẹ̀. ṣùgbọ́n ó máa táwọn nǹkan kan tó jẹ́ pé ìgbésẹ̀ yẹn à ní gbé a máa ṣe ìjọba tó jẹ́ pé àwa fúnra wa a ní àyè láti lo ẹ̀ṣọ́ ìpínlẹ̀ láti dáàbò èbò èèyàn wa nítorí pé wọ́n tó fi wá ṣe ìjọba lé lórí ni pé ká dáàbò bo àwọn èèyàn tó wà lọ́ndà wa àti àwọn nǹkan ìní wọn. nítorí náà tí a bá fẹ́ wò kí n gbé ti mo ti sọ ní gbogbo ìgbà náà tí máa ń fẹ́ máa mú lò tí máa ń fẹ́ káwọn èèyàn máa tún máa ṣàtúnṣe lórí ọ̀rọ̀ yẹn tó máa pe Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n máa ní Ìbà Gani Adams èmi ò mọ bóyá Ìbà Kakanfò wà because láì tayédáyé láti gbọ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò. kò sì ti ń jẹ́ Ìbà Kakanfò Basọ̀run là ń pè ní Ìbà. So nísìnyí tí olùyàwó máa pe Ààrẹ Ọ̀nà Kakanfò wọ́n máa pe Ìbà Gani bóyá ó dẹ̀ jẹ́ Basọ̀run síbì kan tí wọ́n sọ tó kàn fẹ́ gbé lórí. èyí ò lè jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò kí ó tó jẹ́ Basọ̀run tẹ bá wò gba ti Abíọ́lá Aláàfin ló fi kí lorúkọ ẹ̀ jẹ́ Ààrẹ Ọ̀nà Kakanfò Ìbàdàn wá ọ̀nà rẹ̀ wọ́n fún ní Basọ̀run ilẹ̀ Ìbàdàn. tí Abíọ́lá tẹ máa ń pe Abíọ́lá ní Ìbà dútò yìí pé ó jẹ Basọ̀run síbàdàn ẹ rí i pé wọ́n fi ń pe ìyàwó rẹ̀ ní Ayínbá ṣùgbọ́n ọ̀nà àárí Ìbà Basọ̀run ló jẹ síbàdàn tó dá Láàfin nìkan ló lágbára àti ìfìyàn jẹ Basọ̀run tó jẹ́ ti àgbà kìí dẹ́ pé méjì òun náà lẹ́yọ kan òun ni prime minister òun ló lórí ogun lọ́yọ̀ọ́. mo sọ̀rọ̀ yẹn mo fi ń kí lẹ́yìn ni nítorí pé nísìnyí tí gbogbo yẹn bá máa pe Ààrẹ Ọ̀nà Kakanfò Gani Adams bá máa pariwo Ìbà tó jẹ́ ká túnṣe wà ń bẹ̀ ká mọ ibi tí a kọjú sí ká mọ ibi tí a ti ń bọ̀ ibi nǹkan tí mo fẹ́ gbé wọlé ní ọ̀rọ̀ yẹn ni pé nígbà tí olóyè Sunday Igboho tó wọ igbó táwa máa wí lọ táwa máa wí bọ̀ ààrẹ máa sọ pé nǹkan tójú òun rí ìgbà kan wò kan Yorùbá dẹ̀ sọ pé mo lè wá kó lè jó oyè bàbá ẹ̀. oyè bàbá rẹ̀ kọ́ lọ́jẹ́ àbí sóyè bàbá rẹ̀ ni. àmọ́ pé
kò ṣe orílẹ̀ wa bẹ́ẹ̀ tí ó ti fún rẹ̀ lẹ̀ láti joyè yẹn. ẹ sì wà ní ìfẹ́ kú kejì èmi ó lè bá bẹ́ẹ̀ èèyàn ọ̀jẹ̀ lè yọ̀ fẹ́ kú lé lórí sóyè lè bá bẹ́ẹ̀ lọ́jẹ́ kásòdodo ọ̀rọ̀ sóyè lè bá bẹ́ẹ̀ lọ́jẹ́. ó ti joyè lè bá bẹ́ẹ̀ sí yìí torí pé ibi tó jókòó sí nìyẹn a lè lọ sábẹ́ lòmíì bí òṣòun. òwe tẹ́ ẹ pa ni o èmi èsì ìfẹ́ gbẹ́yìn òpó òwe tẹ́ ẹ bá ti pòwe iye mímọ́ ẹ̀ là lọ́gẹ̀rẹ̀ nígbà ní Yorùbá ní ilé wá kú èjòyè ilé bàbá rẹ̀ ni mo fi bí pé sóyè ilé bàbá rẹ̀ lọ́jọ́ ni ó fi kú ìbẹ́ bá joyè ilé bàbá ẹ̀ ni ó kú. nígbà tá a rẹ kun mi Àjàdí Èkó tó máa joyè. oyè ilé bàbá tiẹ̀ lọ́jọ́. ó wá láti ìdílé rẹ̀ bẹ́ẹ̀ ṣùgbọ́n nǹkan tí gbogbo wa sábà adọ́ ìgbà tó níyọ̀lé níṣòro ó pa ààrẹ kó wá bóun kó tẹ̀tọ́ pé ìjà òun náà ìjà tó pàwọn náà méjèèjì náà ó tó tutù wọn ká. ṣùgbọ́n tí gbogbo nǹkan bá ṣẹlẹ̀ nílẹ̀ wa àwọn alágbára wọn á máa pera wọn á máa fi mọ̀ ṣọ̀kan. tó bá tẹ̀lé pé ìjà wa ń bẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ wọ́n á sì lé ẹlẹ́yọ̀ lọ́nà kó tó padà bọ̀ sí ọ̀dọ̀ adìyẹ. ṣùgbọ́n nísìnyí. sẹ́rí òwe tẹ́ ẹ ti kọ́kọ́ pa tẹ́lẹ̀ o ilé wa kú kejò ilé bàbá rẹ̀ odidi ètò kan nu èyí ṣètò lórí ilé wa kú kejò ilé bàbá rẹ̀. ẹ ṣe àbáyé láti gbọ́ yẹn náà torí ìdí èyí olóyè Sunday nǹkan tójú ẹ rí lọ́dún méjì sẹ́yìn